tolúwa òun mọ̀mọ́ ó tún lè ṣe abániṣe tí kì í dá mi kì í sì lè dúró tí kò rí. bó ti ṣe fún Jábésì lọ́jọ́sí ẹni àròpin nínú ẹbí láàrin ọ̀rẹ́ láàrin ènìyàn abá ọṣẹ ò sá ti gbàgbọ́. onígbàgbọ́ dúró tolúwa òun mọ̀mọ́ ó tún lè ṣe abániṣe tí kì í dá mi. sí rẹ̀ lẹ́dùá ọba akọ́dá ayé ọba ṣẹ̀dá ọ̀run ẹ̀jẹ̀jì létí òkun ẹ̀kùn ọkọ̀ Fáráò ọba tó ju gbogbo ọba lọ ọba tí gbogbo ayé ń wárí fún ọba tí gbogbo ọba ń tẹríba fún ọba àkan ṣoṣo tó ní star káàkiri àgbáńlá ayé ọba ní àgbàlagbà tó gbénú ọmọdé tó sọ ọ́ di àgbàlagbà ní gbangba kábíyèsí rẹ̀ lẹ́dùá ẹ kálẹ́ ẹ kú dédé àsìkò yìí bí gbogbo yòówù tẹ̀ tí nọ̀fẹ́ àti máa wò wá pàtàkì jùlọ lórí ìkànnì Good Mentality International Online Radio TV ìkànnì tó gá yàtà ìkànnì tó ju gbogbo ìkànnì lọ mo kí gbogbo ilé pátápátá korogodo láṣàlẹ̀ tòní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tí alẹ́ bá ti lẹ́ dédé aago 8 alẹ́ ètò Show Talent ló máa ń nírọ̀fẹ́ àti gorí agbágbé àti túndé lálẹ́ tòní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ Fagbon Abídèmí pírẹsẹ̀ntà ní orúkọ tèmi jẹ́ ọmọ ògùn rédíò sàn bí àjẹ́ nígbà tí ò kì í ṣoògùn ọlọ́run ọba náà ló ní kó mọ rí bẹ́ẹ̀ kó mọ jẹ́ bẹ́ẹ̀ kó sì mọ gbé bẹ́ẹ̀ ọmọ elédè tó mú èdè inú èdè tó pèdè fáwọn elédè táwọn elédè gbédè tán sì bẹ̀rẹ̀ sí ní pèdè ká ìgbàgbà láyé ọmọ méjìlélẹ́kùn bí kò sì sínú aṣíta òdodo ọkùnrin mi nígbàgbọ́ ohun tó ẹ̀ ká ṣe ẹ gbádùn mi débi kà sí nǹkan lónìí ẹ̀yẹ́ ń ṣe bẹ́ẹ̀ náà kí n máa lọ dúpẹ́ pàtàkì lọ́dọ̀ pírẹ́sidẹ̀ntì wa ìyún màmá wa Kúnyẹmísí láti Egypt màmá kò ní ìbàdí ojú òní tèyí ẹ kú iṣẹ́ takuntakun àròwọ̀ yẹn ṣe àdúpẹ́ bákan náà kí n kí gbogbo ògbìmọ̀ pátápátá látòkè délẹ̀ mo náà fẹ́ àti dúpẹ́ lọ́dọ̀ gbogbo àwọn ògbìmọ̀ pátápátá mo sì kí ẹnjìníà mi dáadáa Ajíyọ Títún ó ti rìnrìn mọ́ mi bíbá ó ní Abídèmí tẹ́ ó ní tẹ́ ẹ̀ bá kí mi pé kò ní í dùn mọ́ ní kíni ìbò bá wù mí ní kí ọ bí ò bá sùn mí yìí ní kí ọ mo kí gbogbo ògbìmọ̀ látòkè délẹ̀ pátápátá pé kẹkù dédé àsìkò yìí bàbá mi Jubril láti Libya yún bàbá ẹgbẹ́ ẹ̀ka alẹ́ ẹ̀kú dédé àsìkò yìí o wọn ò sì gbàgbé bàbá mi Wálé Adéwálé God Time láti Libya bákan náà mú kẹ́yìn náà pé kẹkù dédé àsìkò yìí akọ̀wé ẹgbẹ́ mo náà fẹ́ẹ́ kí yín o ìyá àǹtí Olúwakẹ́mi láti Àjàlọ́hùn a máa dájà láìpẹ́ yìí máa lọ jẹ nǹkan bí àbíbó ó dáa mo náà fẹ́ẹ́ kí àròlé bàbá ọmọ tuntun tí wọ́n jẹ́ akápò ìyá àròlé ìsìnkò tán láti àyíṣẹ́ lọ́hùn mo náà fẹ́ẹ́ kí àwọn náà pé kan kú dédé àsìkò yìí mo sì wá kí gbogbo ẹ̀yin olùfẹ́ pátápátá nílé lóko lẹ́yìn odi gbogbo yòówù tí ẹ ti rọ̀ fẹ́ àti gbọ́ ohun alá àṣálẹ̀ tòní àti dé àti kalẹ̀ sórí ètò wa ètò yìí ètò Show Talent ẹ ti mọ̀ pé wọn ò ní wá sórí ètò yìí lémi nìkan bí ìgbà wá ìmú èèyàn kan dání yálẹ̀ èèyàn kan àbẹ́yàn méjì lónìí náà ẹyẹ mi kò fi kákan ṣòfò bí èṣìká méjì mo ní olórin méjì tẹ́tí àwọn kan wà tẹ́tí jẹ ẹnìkan wà nù tẹ́tí jẹ gbádùn ẹ̀ lórí ìkànnì díje ló ń gbé kó mọ tẹ́ẹ̀lá tínú yín tẹ́ẹ̀kan jó tẹ́ àwọn kan ti ẹ bá ń kí IT Wonder láti Nàìjíríà àwọn tí wọ́n gbé mi débẹ̀ ṣẹ́yìn lọ́jọ́ tí mo kọ́kọ́ di fídíò àkọ́kọ́ sínú ilé Ajíyọ Títún ṣòro ti tán sọ ń gbà náà ẹ wo ó dùn gbọ́gbọ́n ṣe kéde gbọ́gbọ́n kan sí i bẹ́ẹ̀ ni olórin àkọ́kọ́ èyí tí mo náà fẹ́ tí mo obìnrin ni wọ́n mo ṣe báyìí mo ṣe lónìí ọkùnrin kan obìnrin kan ni mo gbé wọlé sórí ètò ìyẹn ẹni Ọlọ́run fẹ́ lóyàn ẹ̀yin náà ẹ ti mọ̀ wọ́n wà níbí pẹ̀lú mi ọmọ mi dáadáa Sànyà Ọláolúwa Vention òun náà ṣe kí ni ó ti wà lọ́dọ̀ mi ń bí bá ti ń ṣàkíyèsí ẹ ti rí i pé àpọ̀ nínú kolo náà bí dáadáa ẹ̀yẹ́ ń ṣe báyìí kí n kọjá lọ sí ọ̀dọ̀ ẹni Ọlọ́run fẹ́ lóyàn láti kí wọn káàbọ̀ sórí ètò wa ètò yín ètò Show Talent. Ìbẹ̀rẹ̀ ayé mi àtòpin ayé mi o títí ayé o èmi yóò máa gbórúkọ rẹ̀ ga. Ìbẹ̀rẹ̀ ayé mi àtòpin ayé mi o títí ayé o ògo rẹ̀
káalẹ́ sà o. ẹ káàbọ̀ sórí ètò wa. àwa nìyẹn sà. inú mi dùn lálẹ́ ètò ni pé mo náà fi àti pé wá sórí ètò Show Talent tí ẹ sì ní táìmù tẹ ní àkókò láti wá. Lákòókò náà ẹ bá dárúkọ yín fún àwọn aráalé. ẹ kúrọ̀lẹ́, ẹ kú èní, ẹ kú ọ̀sẹ̀, báwo ni gbogbo agboolé wà dáadáa. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé mo wo agboolé ológo, ògo ni fún Ọlọ́run. Orúkọ tèmi, ẹni tí ẹ̀ ń gbọ́ náà ni Agbomari ní orúkọ mi. Gẹ́gẹ́ bí orúkọ orin mi ni a máa ń pè ní ẹni Olúwa fẹ́ ló yàn. Ẹni Olúwa fẹ́ ló yàn. Ó dáa, gẹ́gẹ́ mo sọ fún yín pé ẹyẹ mi kò fi ká kan ṣòfò bí èyí ṣe ká méjì. Ẹ̀já ṣì báyìí náà ká kọjá sí ọ̀dọ̀ ọmọ mi dáadáa láti lè gbọ́ látẹnu tiẹ̀. So káàbọ̀ sórí ètò yìí. Bá mi gbóhùn sókè lè jẹ́ káwọn ará ilé lè gbóhùn ẹ̀ dáadáa. Bá mi dárúkọ ẹ fún àwọn ará ilé. Orúkọ tèmi ni Olúwafẹ́mi Sànyà Ọláolúwa, gbogbo ènìyàn mọ̀ sí Olúwafẹ́. Olúwafẹ́mi Sànyà Ọláolúwa, wà á sọ̀rọ̀ dáadáa torí pé káwọn èèyàn wa kan lè gbọ́. Ó dáa, ọpẹ́ pàtàkì lọ́dọ̀ Elédùà torí pé mo pè wọ́n náà sórí ètò lónìí láti lè jẹ́ kí àwọn èèyàn kan mọ ẹ̀bùn tí ó wà lára wa torí pé kí ni Bíbélì sọ pé kò sí ẹni tí ń taná tán tí ń gbé sí abẹ́ òrùlé bí kìí ṣe pé kó gbé síta gbangba kó fi ìmọ́lẹ̀ hàn fún àwọn ènìyàn. Ok, lónìí jẹ́ ń ṣe báyìí náà kí n padà sí ọ̀dọ̀ màmá wa torí pé ẹnìkálùkù ti fira wọn hàn, ẹ ti dá ọmọ yẹn mọ̀, Abídèmí pírẹsẹ̀ntà ó pọ̀. Ní ọ̀dọ̀ màmá wa ẹni Ọlọ́run fẹ́ ló yàn, ọ̀dọ̀ wọn ni mo lọ fi ẹ̀tọ́ wà báyìí. Lákọ̀ọ́kọ́ náà láti má fa ọ̀rọ̀ mi gùn àti pé láti má jẹ́ kí àkókò náà kó lọ jù. Ohun tí mo fẹ́ bẹ̀rẹ̀, gbogbo èèyàn ti mọ̀ pé olórin lẹ́jẹ́ tí mo gbà sórí ètò. Ṣùgbọ́n lákọ̀ọ́kọ́ náà irú orin wo lẹ rò pé nǹkan ẹ bá mi sọ fáwọn ará ilé. Gẹ́gẹ́ bí orin tí Olúwa fún mi tí mo máa ń kọ ní gospel, mo wà nínú ẹ̀, orin ẹ̀mí. Orin ẹ̀mí. Ìbéèrè tí mo tún ní lọ́dọ̀ yín láti béèrè torí àwọn ará ilé ni pé orin gospel tẹ́ ń kọ yìí ṣé ojúgbó ẹ̀ lé yín ni àbí ẹ̀gàn sùn tẹ́ ẹ jí pòun tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní kọrin àbí ẹ̀yin jogún ẹ̀ nínú fámìlì? Ṣé nìkan wà nù ràn yín tó ń kọrin àbí Ọlọ́run bá òkè ló rọra fún ẹ̀yin lọ́tọ̀? Olóòtú, ẹ ṣeun gan, ẹ kú ọ̀rọ̀ wa, ẹ sì kú ọgbọ́n, ẹ sì kú ìmọ̀ pẹ̀lú. Tí n bá ní kí n sòtítọ́ àti òdodo, ogún ni mo jẹ láti ilé. Ogún lẹ jẹ. Torí bẹ́ẹ̀ ni bàbá tó bí mi máa ń kọrin, ìyá mi náà pàápàá máa ń kọrin. Tí ìyá mi bá wòyàn láti òkè délẹ̀ nísìnyí, wọ́n á kọrin, wọ́n á fi kọrin fún ẹlẹ́sẹ̀kẹsẹ̀ bí màmá mi ṣe wà nìyẹn. Lọ́wọ́n máa ní pé mo jẹ ogún náà láti ìdílé. Àyẹn ni pé ẹ jí ẹ̀bùn orin láti ọ̀dọ̀ màmá yín, ẹ jí báyìí. Kábíyèsí o. Màmá yẹn gan jalè, wọ́n jí ẹ̀bùn orin ni kò sí wàhálà, inú mi ti ẹ̀ dùn. Ẹ jẹ́ ń béèrè nǹkan sí i. Tí a bá wò dáadáa nídìílé yín, màmá yín kọrin, ṣé màmá yín ṣé àwọn ní orí ọ̀fẹ́ àti ṣorí jáde ńgbà náà àbí wọn ò ṣorí jáde, wọ́n kàn máa ń ṣe orin ní ilé bẹ́ẹ̀ yẹn? Àwọn kà máa ń ṣe orin ilé bẹ́ẹ̀ yẹn, wọn kò ní orí ọ̀fẹ́ láti gbé jáde. Ṣe gbé jáde. Ṣùgbọ́n ẹ̀gbọ́n mi tó jẹ́ àkọ́bí bàbá mi àti ìyá mi, àwọn wọn ní orí ọ̀fẹ́ láti ṣe ní Gẹ̀ẹ́sì nígbà náà, ní Gẹ̀ẹ́sì. Ní Nàìjíríà. Ní Nàìjíríà, ṣùgbọ́n ikú kò wá fún wọn láyè láti tẹ̀síwájú. Ìyẹn ni pé àwọn gbórin jáde. Ṣé ẹ rántí orúkọ wọn? Orúkọ wọn kọrin náà nígbà mi ò kékeré dáadáa. Orúkọ ẹ̀gbọ́n yín. Ṣùgbọ́n orúkọ gangan Samuel lórúkọ wọn. Samuel ni a máa ń jẹ. Ó dà kò sí problem. ẹ yẹn padà lọ sí ọ̀dọ̀ ọmọ mi dáadáa Sànyà Olúwafẹ́mi láti lè béèrè lọ́dọ̀ tiẹ̀ náà àwọn gbólóhùn kan tàbí mìíràn. Sànyà Olúwafẹ́mi, gbogbo èèyàn mọ̀ pé olórin ló jẹ́ tí mo gbé ọ wá sórí ètò yìí, tí ò bá kí n ṣe lórí lè gbé ọ wá. Náà irú orin wo gan ni wọ́n ń kọ? Ṣé torí tá a bá wò orin oríṣiríṣi ló wà, hip hop wà, fuji wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ làwọn olórin tó wà ní ìsìn. Irú orin wo ni wọ́n yàn láàyò láti máa kọ? Gẹ́gẹ́ bí orin ọ̀fẹ́ tí Ọlọ́run fún mi, orin gospel ni mò ń kọ. Orin gospel náà ń kọ? Orin ẹ̀mí. Àwọn olórin ẹ̀mí nìkan mo kọ́ sórí ètò lónìí. Olórin wo lèmi ọ̀wá yà ní ìsìn? Ṣé kí n jẹ́ olórin ara ni àbí yíya onílù láìpẹ́? Ajé ọtí tó ní pé ìlú ní kéèmí kó máa lù. Ó dà kò sí wàhálà. Orin tó wá ń kọ yìí, ṣé ojogún rẹ̀ nínú ẹbí ni àbí Ọlọ́run kàn dìídì fún ọ? Ṣé ìwọ lẹni àkọ́kọ́ tó máa ṣerú nǹkan bẹ́ẹ̀ nínú fámìlì yín àbí ìwọ náà ojogún ẹ̀? Tí bá ní kí n sọ gẹ́gẹ́ bí ọmọkùnrin, bàbá mi máa ń kọ orin gẹ̀lẹ́dẹ́ nígbà yẹn. Orin gẹ̀lẹ́dẹ́? Ṣùgbọ́n wọn kò ní àǹfààní láti lè lọ studio láti gbé orin kan jáde. Ṣùgbọ́n nígbà tí a gbàgbọ́ mo wí pé Ọlọ́run fún mi ní ẹ̀bùn, mo ṣe ní kí n tẹ̀síwájú nípa. Bàbá rẹ ó máa ń kọrin gẹ̀lẹ́dẹ́, èyí ni pé ẹ̀bùn orin kíkọ ó wà ládọ̀ bàbá ẹ.
nígbà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní dàgbà ó wá rí i pé irú nǹkan bẹ́ẹ̀ náà ó ń jẹyọ nínú ayé rẹ pé o gbọ́dọ̀ lè jẹ́ kí àwọn èèyàn kí ó mọ̀ ọ̀dà kò sí problem. Jẹ́ á padà sí ọ̀dọ̀ màmá wa màmá ẹni ọlọ́run fẹ́ ń ló pè tó yàn ẹni ọlọ́run tó ti yàn yẹn náà ló máa padà ṣe lógo. ẹ ṣe rí lórí ètò Show Talent láwa yìí pẹ̀lú Fagbọn Abilé pírẹsẹ̀ntà lórí ìkànnì Good Mentality tẹ́ bá ti ń gbọ́ GMTV àwa náà làwà bẹ́ẹ̀. Mo fẹ́ kí ẹ fi ohun orin kan kẹ́ẹ̀tì ẹ̀ kọ́kọ́ fi kí gbogbo àwọn tán nù rọ̀fẹ́ àti máa wò wá báyìí láti lè mọ̀ pé olórin ẹ̀mí nìyí tòótọ́. ẹ ṣe gan-an lóòtú gẹ́gẹ́ bí orin èyí tí mo kọ́kọ́ fẹ́ gbé jáde tó jẹ́ eléyìí ló máa ń fún mi ní ìrònú nínú ẹ̀ ní wípé ìbẹ̀rẹ̀ ayé mi torí pé kò sí ẹnikẹ́ni tó mọ̀ nídìílé wa wípé èmi náà máa wá di olórin. Àkọ́kọ́ náà régè ni mo fi gbé jáde nígbà náà ṣùgbọ́n nígbà tá a wá lọ sí ṣọ́ọ̀ṣì ẹ̀mí wá gbé òmíràn jáde fún mi òun náà ni ìbẹ̀rẹ̀ ayé mi àtòpin ayé mi o títí ayé o èmi yóò máa gbórúkọ rẹ̀ ga ìbẹ̀rẹ̀ ayé mi àtòpin ayé mi o títí ayé o ògo rẹ̀ yóò fara hàn. Thank you. Ẹ̀yin lẹ́kọ́ orin yẹn ìbẹ̀rẹ̀ ayé mi àti òpin ayé mi. Ọ̀dà èmi fẹ́ béèrè ìbéèrè kékeré kan kí ni tẹ́ ẹ ò gan tẹ́ ẹ fi kọrin. Ohun tí mo rò gangan tí mo fi kọrin yẹn ni wípé wọn kò kà mí kún ní ìdílé kò jẹ́ nǹkan kan lójú ẹnìkan láàrin ọmọ ìyá ọmọ bàbá kò jẹ́ nǹkan kan ṣùgbọ́n mi náà wá lé téńté mo wá wà lọ́tọ̀ mo wá ìgbà tí Ọlọ́run ti rán mi níṣẹ́ pé èyí ni mo fi fún ọ wípé kó máa ṣe wọ́n ní kí mo máa jókòó mo wò ó àti lẹ́nu mi jáde lákọ̀ọ́kọ́ ìbẹ̀rẹ̀ ayé mi ní orin tó wá sí mi ní ọkàn. ọ̀dà Olúwafẹ́mi tí a bá wò dáadáa Olúwafẹ́mi ṣé o ti ní àǹfààní láti gbé orin jáde rí? O ti wọ studio lẹ́ẹ̀kan rí. Kí ló pé àkọlé orin tó ṣe jáde ní studio? Dúró de Olúwa. Ǹjẹ́ o lè kọ díẹ̀ fún mi nínú rẹ̀? Ok. Onígbàgbọ́ dúró d'Olúwa òun mọ̀ kó tún lè ṣe abániṣe tí kì í dání kì í sì lè gbogbo tí kò rí. Onígbàgbọ́ dúró d'Olúwa òun mọ̀ kó tún lè ṣe abániṣe tí kì í dání kì í sì lè gbogbo tí kò rí. Onígbàgbọ́ dúró d'Olúwa òun ó tún lè ṣe abániṣe tí kì í dání kì í sì lè gbogbo tí kò rí. Ọ̀dà àwọn ìrírí tí wọn náà rí àti bó o ṣe dúró de Olúwa títí tí ńlọkó papọ̀ tó fi ṣiṣẹ́ yẹn kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ẹ wò láti lè gé kúrú àwọn èèyàn ti mọ̀ pé àwọn tó ní ẹ̀bùn tó ní ògo àwọn ni mo kó wá sórí ètò. Mi ní mú ẹnìkan tí kò bá ní ẹ̀bùn mi ní mo wá sórí ètò mi láéláé. Ẹni tẹ́ ẹ bá ti rí lọ́dọ̀ mi ẹ mọ̀ pé ó ní ẹ̀bùn ni mo ti kọ̀ǹfàmù ẹ̀gí tó mú wá. Òótọ́ ni mo ti gbọ́ orin ìbẹ̀rẹ̀ ayé mi ní ọ̀dọ̀ mi nílé dáadáa. Bákan náà mo ti túnú ọ̀rọ̀ fẹ́ àti gbọ́ orin dúró de Olúwa tí Olúwafẹ́mi kọ. Nígbà tí mo gbé e síra mo rí pé orin gidi nítorí ẹ̀ mo fi ní kán máa bọ̀ lórí ìkànnì Good Mentality torí pé ẹ̀yin gbanigbani ẹ̀yin ranni lọ́wọ́ ẹ wà bí bẹ́ẹ̀ ṣe ń gbórin wọn ní ìsìn mo mọ̀ pé ẹ ti ń ṣe program ẹ ti ń ṣe plan lọ́kàn yín láti lè ràn wọ́n lọ́wọ́. Mo sì mọ̀ pé owó lèèyàn fi máa ràn yàn lọ́wọ́ owó tẹ́ fi padà bá mi ràn án lọ́wọ́ tí wọ́n jẹ́rìí pé lórí ìkànnì Good Mentality làwọn ti rí àánú gbà owó náà kò ní hàn yín lólẹ̀ Elédùà Ọlọ́run bá òkè yóò ràn fẹ́ àti pèsè fún yín o. Now mo fẹ́ béèrè lọ́dọ̀ màmá wa ẹni Ọlọ́run fẹ́ gẹ́gẹ́ bí lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ ti ṣe album jáde àbí ẹ ti ṣe album kan ṣo lọ́wọ́lọ́wọ́ báyìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe jẹ́ olórin kí ni nǹkan pàtàkì tẹ́ ń fẹ́ kí gbogbo àwọn tó ń wò wá tàbí àwọn tó ń gbọ́ wá báyìí kí ni ìrànlọ́wọ́ pàtàkì tẹ́ ń fẹ́ kí wọ́n ṣe fún yín pàtàkì jùlọ nínú ọdún tá a wà yìí. Olóòtú ẹ káàbọ̀ ẹ ti sọ gbogbo ọ̀rọ̀ Ọlọ́run ni olùrànlọ́wọ́ kálukú ṣùgbọ́n Ọlọ́run á rán ẹnìkan sí ọ náà kí o tó rí ìrànlọ́wọ́ yẹn gbà gẹ́gẹ́ bí ìrànlọ́wọ́ tí mò ń fẹ́ lọ́dọ̀ àwọn èèyàn mi tó ń bẹ ní orí gúrùpù yìí ni wípé àkọ́kọ́ àdúrà ni mò ń fẹ́ láti ọwọ́ wọn kí wọn kó ràn mí lọ́wọ́ àdúrà kí
ẹ̀mí yìí kó má ṣe kú nínú mi ìmísí náà kó máa wá fún mi ní gbogbo ìgbà láti tẹ̀síwájú nínú iṣẹ́ ìránṣẹ́ náà. Ẹlẹ́ẹ̀kejì ni wípé irinṣẹ́ ìta fi máa ṣe iṣẹ́ náà ó kù díẹ̀ káàtó gẹ́gẹ́ bí àwọn owó ṣáájú bẹ́ẹ̀ lọ òun náà ni nǹkan tí a nídìí kí Olúwa Ọlọ́run Elédùmarè kó wá fún ìrànlọ́wọ́ wọn kí wọn kó ran àwa náà ní wọn lọ́wọ́. thank you ẹ ṣé mo dúpẹ́ já padà lọ sí ọ̀dọ̀ Olúwafẹ́mi láti lọ béèrè lọ́dọ̀ tiẹ̀ náà. Olúwafẹ́mi, gẹ́gẹ́ bí iṣẹ́ orin tó yàn láàrò yìí mo mọ̀ pé oríṣiríṣi àdójúkọ ló ti máa bá pàdé ńbẹ̀. Mo fẹ́ béèrè pé gẹ́gẹ́ bí àwọn tó ń gbọ́ wa àtàwọn tó ń wò wá báyìí kí ni nǹkan pàtàkì tí ó jẹ́ bí ìrànlọ́wọ́ tó fẹ́ kí wọ́n ṣe fún ẹ? Torí gbogbo èèyàn tó bá ti wá sórí ètò Show Talent ìrànlọ́wọ́ ló bá wà o. Bẹ́ẹ̀ ni ìrànlọ́wọ́ lèmi dá ètò Show Talent sílẹ̀ fún láti máa ṣe fún àwọn olórin. Ìrànlọ́wọ́ wo ló fẹ́ káwọn èèyàn kó ṣe fún ẹ bọ́n ṣe ń wò wá àti bọ́n ṣe ń gbọ́ wá? Gẹ́gẹ́ bí màmá mi ti sọ tẹ́lẹ̀ wọ́n ní àdúrà ní ọ̀pá kírísítẹ́nì. Bẹ́ẹ̀ ni. Lákọ̀ọ́kọ́ náà máa béèrè àdúrà lọ́wọ́ àwọn tó ń gbọ́ wa láti ilé kán lè fi àdúrà ràn mí lọ́wọ́ kí n lè tẹ̀síwájú nínú iṣẹ́ náà. Kàn lè fi àdúrà ràn ẹ́ lọ́wọ́. kí n má bàa kú sọ́nà bí èéfín. Ẹ̀ẹ̀kejì mo ní àwọn orin nínú ilé ṣùgbọ́n láti lè wọ stúdíò láti lè gbé jáde Kò ṣeé ṣe. ṣeé ṣe. Ó nídìí ìrànlọ́wọ́. mo ní ìrànlọ́wọ́ nípa yẹn. Ìkẹta tó kù ni wípé mo fẹ́ kí àwọn ènìyàn kan gbé mi jáde tí wọ́n bá ń ṣe ṣíṣe tàbí kán lè fà mí lọ́wọ́ sókè ṣálẹ́nu kan. Thank you. Ẹ̀dùn ọkàn àwọn méjì lẹ ti gbọ́ yìí o. Mo mọ̀ pé lórí platform Good Mentality ẹ̀yin tẹ́ ẹ ní owó tí owó gan ní yín lára ẹ pọ̀ bí owó wà lọ́wọ́ yín tí ń disturb yín ẹ fi gbé wọn dìde kí wọ́n jẹ́rìí tiyín náà pé láńgbájá báyìí ni Ọlọ́run lò fún mi láti jẹ́ kí òkìkí mi kó kàn. Àwọn Ayéfẹ́lẹ́ àwọn olórin ńláńlá tẹ́ à ń gbórúkọ wọn ọmọ abúlé gbogbo wọn tẹ́ ń gbórúkọ wọn ẹnìkan náà ló gbé wọn dìde o. Wọn ò sì gbàgbé Olúwa èdè ní kò síbi tí wọ́n ti kọrin wọ́n mọ̀ sọ pé láńgbájá ni o làkàṣègbè ni o. Ìwọ náà wà nínú láńgbájá àti làkàṣègbè tí yóò ti àwọn èèyàn débi oríire. Fagbohun abúlé pìrìsẹ́ńtà lórúkọ tèmi ń jẹ́. Bẹ́ẹ̀ ni o ẹ wò kó tó di pé máa tẹ̀síwájú jù bẹ́ẹ̀ lọ mo fẹ́ béèrè ṣé ẹ ní nọ́mbà tí wọ́n lè pè yín sí pé bóyá wọ́n fẹ́ pè yín fún ibi wedding àbí ibi ìṣílé àbí ibi ayẹyẹ nìkan fẹ́ ṣe ọjọ́ ìbí ǹjẹ́ ẹ ní nọ́mbà tí wọ́n lè pè yín sí? Bẹ́ẹ̀ni sà. Bá mi ka nọ́mbà wọn. Nọ́mbà mi náà ni 01 96 99 58 66 ni nọ́mbà mi. Ẹ tún kà. 01 96 99 58 66 nọ́mbà mi. Ok ẹ bá mi tún nọ́mbà náà kà ṣùgbọ́n ká ẹ tó kà fẹ́yìntì Nàìjíríà tẹ fẹ́ pé nọ́mbà náà ẹ tẹ +229 ó yá 01 01 96 96 99 99 58 58 66 66 bó ṣe jẹ́ nù ẹ ṣe. Yá padà wá sí ọ̀dọ̀ Olúwafẹ́mi. Ǹjẹ́ o ní nọ́mbà tí àwọn èèyàn lè pè ẹ́ sí bóyá wọ́n fẹ́ ṣe ọjọ́ ìbí àbí ayẹyẹ kan wọ́n fẹ́ ṣèkómọ wọ́n fẹ́ kó wá kọrin níbẹ̀ nọ́mbà wo ni wọ́n lè pè ọ́ sí? tí wọ́n bá fẹ́ pè mí wọ́n lè pè mí lórí 01 51 51 55 55 76 58 nọ́mbà tẹ máa pè sí ní ẹ̀fẹ́yìntì Nàìjíríà ẹ fi +229 sí kó tó di pé ẹ pè é. Ok Fagbohun abúlé pìrìsẹ́ńtà lórúkọ tèmi jẹ́ ẹ ti mọ̀ lórí ọwọ́ yẹn lórí wáyà yẹn mi ò ní wá sórí ètò yìí kó má jẹ́ pé nítorí ìdí pàtàkì kan kí n já yín lẹ̀ lórí ètò náà láti lè tún yín sílẹ̀ ẹ bá ń dárúkọ yín fún àwọn ará ilé lẹ́ẹ̀kan sí i láti lè máa ṣe kíni láti lè padà lọ. Ẹ ṣeun olóòtú. Orúkọ tèmi ni Agbomari ní orúkọ mi. Orúkọ orin mi ni gbogbo èèyàn máa pè ní Ẹni Olúwa fẹ́ ló yàn. Orúkọ orin mi a máa jẹ́. Ìyẹn stage name yín ni Ẹni Ọlọ́run fẹ́ ló yàn ọ̀dà kò sí problem. Olúwafẹ́mi ìwọ náà bá mi dárúkọ rẹ lẹ́ẹ̀kan sí i fún àwọn ará ilé kó o sì bá mi dágbére. orúkọ tèmi ní Sànyà Ìfẹ́ Olúwa tí gbogbo ènìyàn mọ̀ sí Olúwafẹ́mi. Sànyà Ìfẹ́ Olúwa tí gbogbo èèyàn mọ̀ sí Olúwafẹ́mi. Ó dáa àdúpẹ́ pé òkun lọ́dọ̀ Elédùà ọba ìbẹ̀rẹ̀ ọba àárín àti ọba tó ní ìparí. Àwọn olórin kan máa kọrin wọ́n ní ẹ ṣe ibi tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ ẹ sì ṣe ibi tá a bá a dé tá a wà lọ́wọ́lọ́wọ́ ẹ ṣe àti ibi tẹ́ ẹ mú wa lọ. Àdúpẹ́ lọ́dọ̀ Elédùà torí pé ó bá wa bẹ̀rẹ̀ ètò ìláyọ̀ àti àlàáfíà a sì dúpẹ́ torí pé ó tún mú wá sí ìparí. Fún ìkéde tàbí ìpolówó ọjà tàbí ẹ fẹ́ pè mí fún advert tàbí interview báyìí ẹ pè abúlé pìrìsẹ́ńtà sórí +229 01
5170340 lẹ́ẹ̀kan sí +22901 5170340. ẹ̀yin ti bẹ̀rẹ̀ ẹni pé ṣé mi ò ní bá yín pé ẹ̀jẹ̀ bá yín pé second tense on this truncard 00 títí ọjọ́ mọ̀ tàbí máa pàdé ajíyọ tuntun alim elégbèdé ló wà ní agbára fàgbọ̀n àmì pírẹsẹ̀ntà ló